aṣẹ́wó tèmi ò kì í ṣe wúkọ. ibi tí yàtọ̀ wà. tó tún ní NAFDAC number àwọn yòókù ò ní. àwọn òde ìbọn síbẹ̀ gba pàṣẹwó làwọn. bí mo lọ ṣọ́ọ̀ṣì wọn á pè mí láṣẹ́wó ní ṣọ́ọ̀ṣì wa ní ṣọ́ọ̀ṣì tí mo ti ṣẹ́jẹ̀ yáṣẹ́wó yáṣẹ́wó. torí nígbà kan èmi bọ̀rọ̀ ní aṣẹ́wó torí mẹ́ka ó fákálà mo ló fákálà. ìfẹ́ Bọ̀dá Báyọ̀ ẹgbẹ́ mo ṣe polówó wọn nísìnyí Bọ̀dá Báyọ̀ jẹ́ èèyàn dáadáa wọ́n fẹ́ràn mi. wọ́n wá sọ fún ẹnìkan ẹni àwọn rò pé ẹ̀ ń fẹ́ ní Bọ̀dá Báyọ̀ sọ fún wọn ti dòkú báyìí àwọn rí wa wọnú ó ní mi ò lè fẹ́ Tóyìn tí n bá ọmọ yẹn good asset ni téèyàn ń rí lò fún jẹ tí n bá fẹ́ kò ní lè ṣiṣẹ́ bó ṣe kó máa ṣiṣẹ́ fún wa mọ́. ṣé ìgbà kan àtàn ni mo fẹ́ bàbá Ládọjà ìgbà kan àtàn ni mo fẹ́ bàbá Ọbásanjọ́ ńgbà tí wọ́n wà ń jọba èmi yìí kan náà ni èèyàn mélòó mo afẹ́fẹ́ wa gbà ìṣàṣẹ́wó mi ì ṣàṣẹ́wó ìdá kankan mọ́ ẹ̀yìn lọ́kọ ìlálẹ̀ ẹ̀yìn ní girlfriend àbúrò obìnrin máa ń ní. wọ́n fi láwọn ò ní girlfriend ó ti dá bẹ́ẹ̀ èwo lóbìnrin máa ń boyfriend and man friend ẹ sugar daddy mi ò ní kankan zadi hello bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yàrá mi ò ní kọ́kọ́rọ́ àwọn ọmọ inú ilé mi anybody lè wọ yàrá mi mi bá dẹ̀ ti wọlé mi tí n bá wà ní Nàìjíríà àbí tí mi lọ bí iṣẹ́ mi ò sí rírí tí mò ń lọ mo gbọ́ sórí bẹ́ẹ̀dì mi mo sùn ni. but kí ló dé tẹ̀ rí mari. kí ló dé tẹ̀ rí mari. mo lọ́kùnrin mo lóbìnrin Ọlọ́run ṣàánú mi. you are beautiful. my mama má jẹun kó bá àwọn ọmọ ọlọ́mọ mi ò yé sọ fóbìnrin pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ẹ pé òró àtọ̀dọ̀fin inú ẹ bá sọ̀rọ̀ ṣé o yẹ kó o lọ ṣe é ọjọ́ alẹ́ kí ló ṣe máa rí ọjọ́ alẹ́ ẹ̀ máa important gan tó bá ti ní ọmọ kódà kó jẹ́ ọmọ ọdún kan ni kó jẹ́ ọmọ ọdún méjì ni wọ́n tán tó méjì tán jó mẹ́ta tilẹ̀kùn bí ìsánṣòkòtò ẹ̀ fèsì àwọn ọmọ ẹ̀ àti iṣẹ́ ẹ̀. bọ mẹdíkálì wọn nílẹ̀kùn bẹyẹ ò ṣe tí. èmi ò mọ̀ ń pa ẹ̀ mi kankan mi láti mẹdíkálì yìí mọ nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan kan ò sì ṣe. ṣé ẹ tilẹ̀kùn ṣọ́ọ̀bù. mo ti pẹ́. ní tí mo wò yìí. bẹ́ẹ̀ bọ́ tẹ̀gbà ọmọ ẹ̀ bá ń tó mọ̀ mí dáadáa tó tán bá kan lẹ̀kùn ẹ̀yẹ sí. nígbà táwọn ọkùnrin máa tó sí mi gan nígbà tí ń lọ ìyá túdi àtẹ̀lé máa mú èèyàn tó bí márùn dání àjọ máa ń sọ̀pọ̀ ní o. nígbà tí mo kéré mo wà ní ọmọ 16 years ọdún 16 ni màá mi kú. mo wà lọ́mọ mi tí ì pé 18 tán tí bàá mi kú. so 16 18 yẹn lẹ pàdánù àwọn obìnrin méjèèjì. mo wá lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ibi tí mo ti ń ṣe ọmọ ọ̀dọ̀ yẹn wọ́n wá fẹ́ fipá bá mi lò wọ́n wá sunkún síta lóògùn mo ké ẹkún kíkorò nígbà tí wọ́n fẹ́ bá wa dá wá ní ṣé mo mọ̀ bóyá ó fẹ́ fẹ́ mi ni wọ́n fẹ́ mi yàn ní kó wá fagídí fẹ́ fi bì í torí ibi tí mò ń sùn sí àárín ẹ̀dẹ̀ ni ọmọ nílé ọlọ́nà sí ìjọ ẹ̀ ni mo wá sọ pé ìwọ Ọlọ́run tó bá lè jẹ́ kí n jẹ́ èèyàn tí mo lò lóúnjẹ ẹ̀ẹ̀mejì jẹ lójúmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá kù díẹ̀ káàtó fún mi náà máa dìde fún Ọlọ́run dẹ̀ bá mi ṣàmì sí ìdí nìyẹn kódà tí n bá ní 1000 naira dání máa fún yín. ìyẹn ni pé bẹ́ẹ̀ ṣe ṣèlérí fÓlúwa ẹ̀ mú ìlérí yín ṣe. torí èmi kọ́ lọ́lọ́run kí ni mò ń ṣe nínú tíátà ta ni mí ṣé èmi nìkan mo pupa ni àbí èmi nìkan mo mọ àti ọ̀pọ̀lọpọ̀ la ní tó bá wá rí àánú gbà ṣàánú fáwọn èèyàn. ètò ńlá ti dé ètò bàbá ètò Oyinmomo. ètò ńlá ti dé ètò bàbá ètò sẹ́ Oyinmomo. ẹ pè é kí n gbọ́ná Oyinmomo 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 Oyinmomo. ẹ pè é kí n túbọ̀ Oyinmomo 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 Oyinmomo. ẹ káàbọ̀ padà sórí ètò wa Oyinmomo náà ló wà lójú amóhùnmáwòrán yín fún gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tí ẹ ṣẹ̀ darapọ̀ mọ́ wa tí ẹ ṣẹ̀ dé ẹ bá mi wá nǹkan fìdílé torí léèmí gbọ́ngbọ́n sọ kùtùkù náìsì ló kọ́ àwọn èmi mo remix ẹbí nítorí pé kí ni ọ̀dọ̀ àwọn ìyá wa tí wọ́n tọ́ wa táwa gan fi gbẹ̀kọ́ ọ̀dọ̀ wọn ni mo yà sí wọn ò wákàn kì í ṣe eléré àgbéléwò lásán wọ́n jẹ́ eléré àgbéléwò tó ti ní ipa tí ipa wọn ti lààmìlàaka tí wọ́n ti gbé àwọn ọmọ dìde táwọn ọmọ ti tara wọn ṣoríire tí kì í ṣe àwọn ọmọ tán bí nìkan tí àwọn ọmọ tí wọ́n ṣùgbà yìí tí wọ́n sọ di ọmọ lẹ́nu iṣẹ́ táwọn gan ní nǹkan tó dáa láti sọ̀rọ̀ nípa wọn púpọ̀ nínú àwọn èèyàn lójú ayé ẹ̀ ló ti ń gba exam result ẹ̀ pé ìwà yín ò dáa àmọ́ kì í wá ṣe ibi tí Tóyìn Adégbọlá àbá
ẹ jẹ́ ká tẹ́gọ̀ bá wà ń bẹ̀ tí nǹkan mi bá wà ń bẹ̀ ẹ̀yọ kúrò látijọ́ tó ti ń ṣiṣẹ́ ìtawà tí ń wò wọ́n láti gba iye aṣẹ́wó tó rí Mẹ́kà nígbà tá aṣẹ́wó gan tó wá lọ Mẹ́kà àwọn tó ti lọ London lọ Italy àwọn pé àyà yìí kí ló dé àjídèwé wọn dẹ̀ strong ṣe London gèsì mo ní lòó a ní ìdí lóyún mọ́mọ́ because a fẹ́ fi ọ̀rọ̀ wá yín lẹ́nu mọ́ wọn gbẹ́nu sí máìkì o fúnra wa lápẹ́ tó yín àṣẹwó wa pé dákùnjọ sísítà mi ìyá mi àwọn olólùfẹ́ yín béèrè yín ṣe wà dáadáa mà ẹ káàbọ̀. kí ló dé kí ìmọ̀ra ń gbà rẹ tó ná mi tó báyìí ó gbé mi sórí gbọ́ sí ń tà mí lọ kí mo ṣe. front line lẹ́wà ní Yorùbá lè pe àwọn ìyá wa mẹ́wàá nínú industry kẹ má wà láàrin first ten ṣàmì mọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ṣe. adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àánú la rí gbà àlàáfíà ni ẹ bá mi káwọn olólùfẹ́ yín ẹ̀yin olólùfẹ́ mi káàkiri àgbáláyé mú kí yín pé ẹ kú déédéé wòyí ẹ kú bójú ọjọ́ ṣe rí ní ọ̀dọ̀ tiyín àní rí wàhálà àní rí dààmú ẹ̀dẹ̀ ò dàbí orúkọ mi ò yàtọ̀ Tóyìn ọmọ Babátọ́pẹ́ aya Adégbọlá ìlú Ìbàdàn aṣẹ́wó kan oṣù tó ní NAFDAC number àwọn aṣẹ́wó tó kù counterfeit ni wọ́n aṣẹ́wó kan oṣù tí ò kì í ṣe hookup aṣẹ́wó ọlọ́mọ mo ń kí yín pé ẹ ṣé ẹ kú gbogbo ìgbà wa ilé àtọ̀nà yín ò ní dàrú ẹrù tàbí amọ̀ ohun tí wọ́n ní gbé káyé mọ́lé ẹ kú lé ẹ má bínú pé ẹ ti ń pè mí lájẹ́ èmi ò dá ọjọ́ àbọ̀dún ok kápẹ́ lọ́dún orí mi lọ́wọ́ bojú kápẹ́ lọ́dún èmi náà kọ iṣẹ́ ajé inú wa náà dẹ́ dùn pé at least ẹ ti wáyè nínú àìráyè yẹn o láti wá darapọ̀ mọ́ wa níbi àwọn olólùfẹ́ yín kan mọ̀ yín torí àti ráwọn interviews yín lóríṣiríṣi àmọ́ àwọn ọmọ yín kan ṣe ń bọ̀ ń sìn tí à ń pè ní Gen Z púpọ̀ náà kọ́ ni I used to see this mommy she's a very good actress o àmọ́ wọn mọ ibi tí ìfẹ́ iṣẹ́ yìí ti wọlé wá wọ́n tẹ̀ tún wá jẹ́ àwọn olólùfẹ́ yín lórí ètò yìí mọ̀mọ́ ẹ dá wa padà sẹ́yìn díẹ̀ lónìí ráńpẹ́ bí fẹ́ iṣẹ́ yìí ṣe gbilẹ̀ lọ́kàn yín tó fi di iṣẹ́ tẹ̀ ń ṣe lémi. bàbá wa Ebenezer Obey kọ́lọ́mbà lọ́rọ̀ ẹ̀mí wọn ní tẹ́ bá lọ́mọ kékeré tó bá fẹ́ràn láti máa gbá bọ́ọ̀lù ayé ẹ má bà wí ó lè di Ṣẹ́gun Ọ̀dẹ́gbàmí lọ́la àìbẹ́ẹ̀kọ́ tẹ́ bá rọ́mọ kékeré tó fẹ́ràn láti máa gun kẹ̀kẹ́ ayé ẹ má bà wí nígbà tẹ́mi ti wà ń kékeré ni mo ti nífẹ̀ẹ́ sí pé ká máa ṣeré láyé ìgbà yẹn àyè gbà wá à ṣeré yẹ̀pẹ̀ àkọ́lé àyọ̀ bàbá àyọ̀ ìyá àdáná láti ìgbà yẹn mo ti nífẹ̀ẹ́ sí ó wá jẹ́ kí n tún máa ṣeré nínú ṣọ́ọ̀ṣì wa kí n máa ṣe nílé ìwé tí mo lọ láti primary school mi jáde gbogbo ilé ìwé tí mo lọ ni mo ti nífẹ̀ẹ́ sí tí mo dẹ̀ kó ipa pàtàkì tí mo rántí pé ń gba Festac 77 mo wà ń bẹ̀ nígbà Festac 78 tán ṣe lọ́yọ̀ọ́ ní Old Ọ̀yọ́ mo wà ń bẹ̀ ìyẹn ló ń jẹ́ pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn bó tilẹ̀ jẹ́ pé ó wù mí láti jẹ́ nọ́ọ̀sì torí pé ìyá mi kọ́ lọ́n bá mi fọ̀run kẹ́ ó ní ọ̀rẹ́ kan tó rí rébete báyìí tó rẹwà tó bá ti wá wọṣọ yẹn máa ní iṣẹ́ ilé mi náà máa ṣe kí mi náà lè máa wọ orú aṣọ tí màámi yẹn ń wọ̀ àmọ́ Ọlọ́run ò gbà fún mi àmọ́ mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn ọmọ mi kódà ọmọ mi kan tún ti ń ṣe nursing lọ́wọ́ báyìí second born mi nurse ló ṣe nílùú òyìnbó ó jẹ́ pé Ọlọ́run gbà pé káwọn ọmọ mi ṣe àmọ́ torí pé mo nífẹ̀ẹ́ sí iṣẹ́ yìí electronics mo ṣe léèwé o. Electronics acting electronics. mo nífẹ̀ẹ́ sí gan mo nífẹ̀ẹ́ sí gan o láti ìgbà tí mo ti ń sọ yìí mo ti máa tún joyè nínú pé a lọ máa ń ṣeré fún àwọn primary school káàkiri nígbà yẹn tí mo wà níléèwé gan mo ti ń ṣe àmọ́ pé a di professional pé a mà ti dẹni tó ti ń ṣe tán ti mọ̀ káàkiri kódà mo rántí pé láti bíi 79-80 ni torí a ṣe optical film àṣẹ optical film sinimá àgbélé kò ń ṣe ìtẹ́ ìwọ̀n ọ̀nà lẹ́sìn tán lọ máa ń wọ̀n sinimá lórí tíátà stage lórí tíátà adẹ̀ṣe stage gbogbo àwọn bàbá Sàlá bàbá Ògúndé àṣe fíìmù pẹ̀lú wọn náà a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àánú la rí gbà àmọ́ kò ń ṣe fídíò ló gbé wa jáde fídíò ọ̀gá Bello aṣẹ́wó tó rí Mẹ́kà mẹ́ńtọ̀ mi bàbá mi ọ̀gá mi òun ló gbé mi jáde ẹni tó jọ̀gá tó kọ́kọ́ fà mí jáde gan pé ọmọ yìí ní talent tó dáa nígbà tí mo wà ní tẹlifíṣàn òun ní bàbá mi ọ̀gá mi túbọ̀ sí ọdún sí tẹ́ ń pè ní bàbá àmọ̀ye òun lórí mi ní tẹlifíṣàn torí nígbà mo ń present program àwa máa ń ṣe in-house drama ní tẹlifíṣàn wa bó ṣe rí mi nìyẹn tó ṣe fà mí tí mo lọ bá ṣe ejò ń gbòòrò
mo dẹ̀ wà mo bá wọn ṣe àwọn bàbá adé lọ kọ́ lọ́n fọ̀run kẹwọn mo bá wọn náà ṣe adúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. ìdọ́ǹtè ó ti tẹ̀ gidi gan iṣẹ́ téèyàn ti di grandma sáwọn grandma náà ti di nurse. ṣé mo ti di grandma ni. no èyí a ò dilẹ̀ pé ní ẹnu ọjọ́ mẹ́ta ẹ̀ ṣe pé 32 ní. 25 ẹ má jẹ́ ká sọ fún yín. ká má sọ síta. àwọn lẹ́nu iṣẹ́ yẹn ti máa ṣiṣẹ́ nọ́ọ̀sì oríṣiríṣi. ó ti pọ̀ ẹ ti mo ṣe dókítà mo wọṣọ nọ́ọ̀sì. ẹ ṣe dókítà. mo ṣe dókítà mo ṣe nọ́ọ̀sì kò síṣẹ́ nọ́ọ̀sì mi yàrá bá ṣe ṣàwòṣọgbẹ̀rẹ̀ bàbá Fálétí nọ́ọ̀sì ni mo ṣe. ṣé wàá tẹ̀ ní kárátà kan tẹ́ ẹ̀ play rí. mi rò pé ó wà o mi rò pé ó wà torí mo ti ṣe ọba rí mo ti ṣe jagunjagun rí tá a yìnbọn mo ti ṣe arúgbó rí a ti ṣe olórí àwọn aráabí rí a ti ṣe ìyá a ṣe bàbá mo rántí pé kọ́lọ̀ fọ̀run kẹ́rì ṣe lónígà a jọ wà ní London lọ́dún kan a fẹ́ ṣe stage èmi mo ṣe bàbá èmi mo ṣọkọ àti bàbá ẹ̀dá fi bàbá ẹ̀dá ṣe ọba èmi mo ṣọkọ ọkọ rẹ̀ ṣe lónígà àti ṣọkọ ẹ ti pa wọ́n dá àti ṣe ìyá àti ṣe gbogbo ẹ̀. nígbà tí àwọn èèyàn kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní mọ̀ yín aṣẹ́wó tó rí Mẹ́kà yẹn ló lẹ̀ mọ́ yín lára. ó ní o aṣẹ́wó yìí ni dọ́là náà sì ń pè mí bẹ́ẹ̀. torí púpọ̀ náà ọmọ wa gan-an mo mọ̀ wípé bóyá bí àtàwọn òbí kankan díẹ̀ lọ ti ń gbọ́ Tóyìn Adégbọlá mọ́mí aṣẹ́wó. wọn ò mọ Tóyìn Adégbọlá wọn ní Tóyìn aṣẹ́wó. láì máa ṣẹ́wó láì máa dúró lálẹ́ nítorí ọdún náà. ó sì mọ̀ bóyá ti lọ ń dúró. ẹ̀yin dúró lálẹ́ kẹ́ báwo lè ṣe fẹ́ ṣe. ó dà lẹ́nu ọjọ́ mẹ́ta kan a rí pé orúkọ yẹn ó di gbọ́mi sí omi òtó ní òkun àyà yín báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́. aṣẹ́wó tó rí Mẹ́kà ni aṣẹ́wó tó rí Mẹ́kà nígbà tọ́rọ̀ yẹn dìde táwọn ẹlẹ́sìn kejì wá dìde pé rárá o ṣé Mẹ́kà nìkan láṣẹ́wó ń lọ báyìí mo mọ̀ pé ó dà kí wọ́n fa ọ̀rọ̀ yẹn fúngbà díẹ̀. èmi ò gbọ́ to the best of my knowledge bóyá wọ́n wá lọ bọ́ ọ̀nkú bí tó jọ̀gá mi tán ṣe movie àmọ́ èmi ò gbọ́ ẹni tó change ẹ̀ sí aṣẹ́wó tó rí universe ní bàbá wa King Sunny Adé kó ló ń bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn pàdé mi l'Amẹ́ríkà náà aṣẹ́wó ilé òrè Mẹ́kà mọ́ aṣẹ́wó tí ń lọ káàkiri aṣẹ́wó tó rí universe then bá mi Barrister kó ló ń fọ̀rùn kí àwọn náà pè ní aṣẹ́wó tó rí London àmọ́ gbogbo àṣẹ wa ń gbìyànjú káyí padà tó àwọn èèyàn wa gbà àtọ̀pọ̀ ní NAFDAC number wọn ni mo lọ Jerusalem mo ṣe ń bọ́lẹ̀ ní plane báyìí làmọ́sẹ́lẹ̀ wa aṣẹ́wó Mẹ́kà ó ṣe rí mi pé mo ń bọ̀ láti Jerusalem pé jp nínú Jerusalem gẹ́gẹ́ bá ṣe ń láǹdì báyìí ní Israel aṣẹ́wó Mẹ́kà aṣẹ́wó ti wá Israel báyìí o ajẹ́ bí Ọlọ́run ṣe kọ́ ni my dear torí pé iṣẹ́ yẹn gan ti kọ́ pọ̀ ló máa gbé mi jáde a kò tí ń ṣiṣẹ́ before then mo dẹ̀ rántí pé tá a bá wò dáadáa Ṣọlá Ṣóbọ̀wálé ìkejì mi òun gangan láṣẹ́wó nu aṣẹ́wó tó rí Mẹ́kà òun ló ń ṣiṣẹ́ gbélé ló ní pélépe ó làwọn ń pè é mọ àbọ̀dọ̀ òkòǹdò kọ́ lọ́n fọ̀run kẹ òun ló wa bọ́ọ̀sì tèmi wà nú ẹ̀ tí bọ́ọ̀sì wa gbá mọ́tò ẹ̀ lẹ́yìn tèmi wá bọ́ọ̀lẹ̀ tó lòun ò nígbà tó ti ń pa àwọn kọ́nẹ̀ pa àwọn jẹ́nẹ́rà èmi tí mo sì ń ta nǹkan mi ò níyà mi ní bàbá nù iṣẹ́ yẹn lójú ayé mi náà mi níyà mi ní bàbá òbí mi tètè kú gbà tí mo kéré èmi ni wàá tọ́jú àwọn àbúrò mi nù iṣẹ́ yẹn ni wọ́n á ní kí ló rí torí mo ń kájà báyìí bíríìjì ni àwọn ní crown council ti wá kẹrù àlọ́ ní kí n tẹ̀lé òun iṣẹ́ àkọ́kọ́ tó máa gbé mi lọ ṣe mo ní fún mi lówó ni wọ́n náà máa gbowó ká tó ṣiṣẹ́ ni ò ní gbowó wá tọ́jú ẹnu mo ní ṣe aṣẹ́wó ni ó ní gbélé pawó làwọn ń pè ìgbà yẹn gbélé pawó ni wọ́n ń pè àmọ́ nísìnyí ó ti di kí lẹ máa ń pè sí ó kọ́ọ̀pù ọ̀pù àmọ́ aṣẹ́wó tèmi ò kì í ṣe ó kọ́ọ̀pù ibi tí yàtọ̀ wà. tó tún ní NAFDAC number àwọn yòókù ò ní àwọn òbí ẹ̀yìn tí wọ́n sì bá gba pàṣẹwó làwọn bí mo lọ ṣọ́ọ̀ṣì wọn pè mí láṣẹ́wó ní ṣọ́ọ̀ṣì wa ní ṣọ́ọ̀ṣì tí mo ti ṣẹ́jẹ̀ yáṣẹ́wó orúkọ máa ròyìn o bẹ́ẹ̀ ṣẹ́wó. Ọlọ́run ní jáṣẹ́ gbèsè ṣé gbogbo obìnrin pátápátá bá ti lè lọ pé obìnrin ní mí aṣẹ́wó ni gbogbo obìnrin bá ti ń pẹ̀ tó bá ti ń jẹ́ àjẹ́ ni aṣẹ́wó ọlọ́mọ lèmi. ìdàwọ̀ association of àjẹbọ̀ wọ́n ti ní lẹ́nu ọjọ́ mẹ́ta káwọn màámi kan máa lọ meeting lóru mọ́ ọ̀sán náà lọ sìn ọ̀sán ní gangan káyọ̀ showface ká fi tọ́jú àwọn ọmọ wa. kódà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín ẹ wà lára àwọn eléré àgbéléwò tó jóbìnrin wọ́n já àwọn ìyá wa tí wọ́n sì wà tí wọ́n dẹ̀ ṣe ń ṣiṣẹ́ ṣé a lè sọ wípé bóyá láwọn kankan
tí bí ọ̀rọ̀ ìyànjú àbí àmọ̀ràn tán ti fún yín láti lé tẹ́ ẹ múlò àbó láwọn kan bẹ́ ṣe pé àárọ̀ àtọ̀dọ̀ fi yín pé wò ó nínú iṣẹ́ tá a ṣe yìí bá ṣe máa rìn rè tó fi jẹ́ pé orúkọ yẹn sì dúró orúkọ yẹn ò dẹ̀ bàjẹ́ ẹ̀dẹ̀ sì wà lẹ́nu iṣẹ́ yìí. Àdá fún ìbéèrè yìí àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní ìjàkùmọ̀ rìn di ọ̀sán ẹni abíire ò gbọ́dọ̀ rìn di òru bíbí ire tẹ́ wá rí yẹn kò ṣeé fowó rà nígbà tá a bá tọ́mọ bá ti wà nínú oyún làwọn òbí ti máa ń bá a sọ wọ́n kọ́ èmi bẹ́ẹ̀ láti lè wà nítorí bá fẹ́ kọ́ ọmọ ẹ̀yà wa ti máa sọ fún tọ́mọ yẹn bá wa ti délé ayé á wá máa wo ìwọ àti bàbá ìwà wo lẹ̀ ń wù àwọn òbí mi bí bàbá mi ṣe fẹ́ràn mi tó bí ojú ó ń jẹ́ kí n mọ̀ pé àwọn ìgbésẹ̀ báyìí lẹ lè gbé bẹ́ẹ̀ ni ìyá mi wọ́n á lè jẹ́ kí n mọ̀ pé àwọn ò borúkọ àwọn òbí àwọn jẹ́ ẹ má borúkọ àwọn jẹ́ torí pé àwọn lérò pé àwọn máa pẹ́ káwọn tètè lọ àwọn méjì dẹ̀ tètè lọ lóòótọ́ ìkan kú 1976 ìkan kú 1978 àmọ́ torí pé ẹ̀kọ́ tán ti kọ́ wa ó ti wà nínú ọpọlọ tèmi pé àtẹ́lẹwọ́ ẹni ò kì í tan ní jẹ mi ò nígbàgbọ́ nínú pé láti gbẹ́kẹ̀lé nìkan kó tó jẹ́ èèyàn mi ò nígbàgbọ́ nínú pé láti wo aago aláago sáré torí ò mọ tójú ẹni yẹn rí ẹ ń bá náà fẹ́ fi ọlá tèmi tí mo jókòó wájú yín ìtọrọ ṣó mọrú ìyà tí mo jẹ mo ṣe ọmọ ọ̀dọ̀ mo tẹ́ san mo tẹ́ lùbọ́ orí mi irun mi lọ̀ mọ́lẹ̀ gbúrúgbúrú lóṣogbo wa tí mo ti lọ gba appointment yẹn náà mo ti ṣe gbóṣẹ́ tí mo sọ yìí ṣáwọn lè gbàdúrà káwọn ṣerú ẹ̀ àmọ́ tó bá ti farabalẹ̀ wà débi tó ń lọ àwọn tó wà ń tà ń sìn wọ́n ti ń kánjú jù. wọ́n ti ń kánjú jù. everybody ló fẹ́ gbé jẹ́ẹ̀tì lọ jẹ́ẹ̀tì kò ń ṣe ní tíátà nìkan gbogbo èèyàn gbogbo àwọn Gen Z àbí kí la pè wá ń sìn jẹ́ kí là wá ná. boomers lẹ́yìn máa bọ́ sí o àbí baby boomers ti ẹ̀mí lé ní àràrà boomers mọ baby boomers ní generation yẹn ti máa ní kí n wo dáadáa òkè lókè lẹ́wà ẹ má wá síbí báyìí rárá. àmọ́ láti gbà tẹ́ ti bẹ̀rẹ̀ iṣẹ́ kí lẹ̀ nǹkan tí ẹ lè sọ pé ó jẹ́ àwọn nǹkan ìyàtọ̀ tí ẹ̀yin farada tí ó sì mọ́ ń sìn. nígbà táwa bẹ̀rẹ̀ iṣẹ́ yẹn àwa ò bẹ̀rẹ̀ pé a nífẹ̀ẹ́ pé o torí owó a nífẹ̀ẹ́ sí iṣẹ́ yẹn ṣe ń pé kò pọ̀ àwọn tó ń ṣe fíìmù gbà náà tán bá ní àwọn kan fẹ́ ṣe location ó lè ju oṣù méjì la máa lò ń bẹ́ pẹ̀lú pé mò ń ṣiṣẹ́ ìjọba màá gbàyè ń biṣẹ́ màá lọ màá tún padà ṣó ti yẹn sìn àmọ́ ń sìn kò dẹ̀ sówó ń bi iṣẹ́ yẹn ń gbà yẹn o ìfẹ́ la ní sí kò sówó ń bẹ̀ o mo rántí gbọ́ ọdún tí aṣẹ́ tó mẹ́ka jáde tí mo lọ sí àtẹ̀bí láti lọ kí ọ̀gá tí mo bọ́lẹ̀ báyìí lóyìnbó tán bò mí tán àwọn èèyàn bá mi dómi sí wọn lára tí mo fi ráàyè kọjá mákẹ́tà tó taṣẹ́ yẹn lọ́dún náà afẹ́lẹ́lẹ́ náà ń jẹ́ mi ì lè gbàgbé wọ́n fún mi ní 10,000 naira cash nígbà tí wọ́n bá fún yẹn ní 1 million nísìnyí ni mo wá rò pé mi ò ṣe ti yẹ torí báwa nífẹ̀ẹ́ síṣẹ́ tá à ń ṣe nísìnyí owó àti òkìkí àtorúkọ ni gbogbo wa bá wá. owó orúkọ àti òkìkí àmọ́ tábánikà wò ṣé owó orúkọ àti òkìkí ò dáa ni àbí ọ̀nà tẹ́ ẹ sọ pé àwọn èèyàn ń bá wà ni ò wá dà. owó orúkọ òkìkí owó orúkọ òkìkí ó dáa kò dáa. ẹ ṣàlàyé ẹ fún wa. tẹ́ bá fẹ́ ṣènáwó nísìn tẹ́ ẹ báwọn èèyàn ṣe ẹ mú owó ẹ kó sórí àga ẹ wá gbóúnjẹ síwájú owó kó máa jẹ lọ ṣó ṣeé ṣe kò pọ̀ síbò tó ti kápá sókè sáwọn tó yẹ kó ṣe dáadáa sí ṣé wọn ò dọ̀ lóhùn. nígbà tá à ń bọ̀ nílé ayé ta ló mówó dání wá kò sí tá a bá ń lọ ta ló máa mówó lọ kò sí kí la wá ń sáré kiri fún. orúkọ tá a wá ń wí nígbà tá à ń bọ̀ amúdání pé n tó fẹ́ dàrí amúdání wá àmú wá. wọn àmọ́ orúkọ bàtà débi náà lọ fún wa lórúkọ. tá a bá wá ń lọ tán bá ti gbé ẹ sínú ihò tí kan ti ń jẹ ẹ́ ìka mọ̀ pé aṣẹ́ tó mẹ́ka náà gbé sínú bíi àtọba àtìjòyè àtolówó àti tálíkà gbogbo wa là ń lọ ọbẹ̀. ó di mélòó? ó di méjì. òkìkí tá a wá ń wí ẹni tó polówó joy láyé ìgbà yẹn mo rí wọn ń sin ẹ̀rù Ọlọ́run bá mi. òkìkí nìyẹn àwọn ìyá wa kan náà wà tán kì í gbà yẹn bẹ́ẹ̀ làwọn bàbá wa míì náà ìmíì ti ní dementia
gbogbo nǹkan ló yẹ kó ní ìwọ̀ntúnwọ̀nsì. Tá a bá ti sáré lé ní tí ò yẹ ká lé jù ẹ rí pé nìyẹn kàn sáré wá búrúrúrúrúrúrú láàyè ọdún 5 tó bá yá tún ti lọlẹ̀ pím ló bá tán. Tí n bá sọnù kẹ́ ẹ̀ mi padà pé lọ́ni mo pa. ṣé ṣó ti bíbí yóò dàgbà bíbí yóò change. 25 years. péré ó dà ẹ jẹ́ kí n béèrè lọ́wọ́ yín báwo lẹ ṣe máa ń gbáradì báwo lẹ ṣe máa ń múra fún àwọn character àwọn roles tó yẹ pé wọ́n jẹ́ roles ìpèníjà. Àwọn nǹkan olè máa ń wò ṣé ó máa ń ní àwọn ẹlòmíì máa ń ní àbóyá mo lọ tira mi mọ́nú ilé mo jáde mo travel mo lọ wo ìrírí ayé báwo lẹ̀yin ṣe máa ń múra láti jẹ́ kí character yẹn come to life. Èmi ò ń tira mi mọ́bì kankan. Tó kọ́kọ́ máa ń jẹ mí lógún ni pé kí n rí ìwé tí wọ́n kọ sí. Tí n bá ti ń kà ó máa wọlé sínú ọpọlọ mi. Ó máa wọlé sí gbogbo ara mi. Ohun tí ìwọ tẹ̀ pé iṣẹ́ wa give and take ni. Nǹkan tí ìwọ máa sọ máa kà délé. Nǹkan tó ń máa sọ máa kà mo ti ní gbogbo ẹ̀ látòkè délé tó wà lórí mi. Tí n bá ti wádìí pé a ti fẹ́ ṣiṣẹ́ ohun tó fi máa ń dá ibi tí ìwé kíkà tó ṣe wọlé nìyẹn tó fi kọ́ mi. Because if you are not educated or you are not learned ó níye nǹkan tó lè kà wọ́n á máa kà sí ẹ létí ni kò wá ní sink bó ṣe yẹ kó sink. Tó bá ti ní ìwé iṣẹ́ yẹn dání kẹ́ tó lọ sóhun wàá ti gbèrú wàá ti kà á wàá ti wò ó wàá ti wo gbogbo ohun tó òró àtọ̀dọ̀fin inú ẹ̀ ó ti yé ẹ. Wàá wá gbéra ẹ lọ sí pé tí kìíní ìbá ṣẹlẹ̀ sí mi lójú ayé báwo máa ṣe ṣe. Ìyẹn náà fi máa ń pè wá ní pé ayé ohun burúkú padà sí rere. Ẹ ti gẹ́ẹ̀tì ẹ̀ ayé ohun rere padà sí burúkú. Tán bá ní ọlọ́mọ ẹ̀ka rogun ẹkún tán bá ní alágbájá kan kún sí lẹ́sẹ̀kẹsẹ̀ omi ti bẹ̀rẹ̀ sí dá ti bẹ̀rẹ̀ ẹkún yẹn rò pé ó ṣẹlẹ̀ ni ẹ mọ ìgbà tó ń tíátà ti ń kú ni wọn ló ti kú ó wá lọ sunkún láì kú kankan nínú iṣẹ́ ni. Ọmọ ẹ̀ ṣe kinní kan tí nǹkan kan ò ṣe nínú iṣẹ́ ni. Mo máa ń sọ wáyé pé kò ń ṣe eré là ń ṣe iṣẹ́ là ń ṣe torí inú ọpọlọ ni omi ti máa ń wá. Na ẹlòmíì omi ò ní jáde wọ́n wá ní à ń sìn ẹ sunkún fún wa bí mo ṣe ń bẹ sọ̀rọ̀ nígbà tó fẹ́ máa sun á wá. Onú ọpọlọ tó bá ti mọ̀ pé iṣẹ́ ni tí òun ṣe pò kan sáré wá wàá mú lọ́kùnkúndùn pé ibi iṣẹ́ mi ni mò ń lọ so ipò tó bá wà níbi iṣẹ́ wa tóun bá fi pè é síṣẹ́ láàrin oṣù kan ó ti ń lọ nìyẹn o. Ìyẹn ló ń jẹ́ na go you dey go be that you say going you dey go going gone bàdẹ̀ ti gone ó la tán ọlọ́kùtà ti pè láwádìí kò ṣe láìkú o wọn ò tọ́jú. Àmọ́ gán yìí kọ́nà má jẹ́ kí a bá gbà lọ láìpẹ́ ọjọ́. Àmín. Tábà ní ká wò ẹlòmíì ṣé ó máa ń nírú ìwà tó yẹ kéèyàn ní láti pẹ̀lẹ́nu iṣẹ́ yìí. O ò ní gbọ́mọ gbìn. Àmín. Ṣé ẹ rí ẹnikẹ́ni tó bá ti ní ìgbéraga tí ò láforítì tí ò ní faradà tí ò kì í gbà kí nǹkan kan tà sí òun lára tí ò ń gba ẹ̀gbin mọ́ra òun pẹ́ bí iṣẹ́ kíṣẹ́ kò jíṣẹ́ wa nìkan tí wọ́n á máa kanra mọ́ yín ni. Ṣé ẹ̀ pẹ́ wọ́n lè sọ fún yín pé ọjọ́ 2 lẹ fẹ́ lò kẹ̀ẹ́dọ̀hún tí èèyàn ò fọ́ lójú ẹwù gbà tí mo dé bí ń sìn à ń ṣe wàhálà lórí ó ṣe náà kò ṣe náà kí n ti wá máa kanra kí n ti máa jágbe mọ́ yín kí n ti máa ṣe bí ẹni tí wọ́n ṣe ìgbérí láti ọgbà àwọn èèyàn wa. Ẹ ti sùn. Ó yé mi. Mo ti wà ń bi iṣẹ́ kan rí lọ́dún tó kọjá ìlú òyìnbó lọ́mọ yẹn ti wá iṣẹ́ yẹn. Ó ní mọ́mí ẹ jọ̀ọ́ mo fẹ́ lọ sọ fún ẹni lágbájá pé kó má wọrí kó máa lọ èmi ni mo kọ̀ tán mi màá yí mọ́ mo wá ní ó yẹ kí èmi débẹ̀ nírú ọ̀la ó wá pè mí ló bẹ̀rẹ̀ sí sunkún láàárọ̀ producer ló pè mí tó bẹ̀rẹ̀ sí sunkún mo ní èmi fẹ́ fẹ́ ní sẹ́mi tẹ́lẹ̀ màmá bẹ́ẹ̀ lọ́wọ́ ó náà sọ pé ẹ̀yin nìkan lẹ lè bẹ́ẹ̀ nìyẹn sọ tó máa gbọ́ sí mi lẹ́nu mo wá múra mo wá lọ́dọ̀ tán bá ní kó wọ bàtà á kanra
tán bá ní kó ṣe kinní kan á bá wọn jà òun ló sì yí ọjọ́ wọn padà sí ọjọ́ mi producer láti sọ mi pé tó bá kú òun nìkan kò sí tó lè dùn wọn àti ẹ̀pọ̀ mọ́ láyé ó lè ní wọn gbé báàgì dáadáa ó lè ní wọn ṣe gbogbo ẹ̀ pátápátá ó wá ti wá bẹ̀rẹ̀ sí ní tó bá ti di pé bá ti ń nìyàn lára irú ẹni yẹn fúnra rẹ̀ ló ń gbé ẹ lọ sí relegation fúnra ẹ̀ ló ń fara ẹ̀ lọ ọ̀sálẹ̀ pé òkè yìí ti sú òun o àyè ń bẹ ní ìsàlẹ̀. wọ́n á dẹ̀ kúkú fún un láyè. nítorí tó sì lè ìsàlẹ̀ ni wọ́n ń sùn yàtọ̀ àyè ń bẹ lókè láti lọ jẹ bí àṣà Yínká Ayéfẹ́lẹ́ ìsàlẹ̀ ti sú mi àyè ń bẹ lókè gbé mi lọ sí ibi gíga ibẹ̀ olúwàjọ wọ́ọ̀ wá gbé wa sókè. bó ṣe rí nìyẹn ìwà obìnrin tí ò ní wà ó lóun mórí ọkọ wáyé obìnrin tó rò pé òun àtọkùnrin àwọn jọ ní equal right bí bàbá ńlá àárọ̀ ni èmi ò dẹ̀ ń yé sọ́rọ̀ ẹ̀ ní kó lówó lọ́wọ́ jọ ọkùnrin tó fẹ́ fẹ́ ẹ lọ ìwọ ò ṣe fẹ́ kó yí orúkọ tiẹ̀ kó máa jọ bẹ́ẹ̀ mi ṣe ń jáde gbọ́lá sìn yín kọ́kọ́ tí mo fẹ́ kọ́ lọ́nà bá mi fọ̀rún kẹ́kí wá ní kó mọ jẹ́ bàbá Tọ́pẹ́ torí pé mo jẹ́ wọn ó ṣe ní kọ́kùnrin tó fẹ́ kó máa jọ orúkọ bàbá tiẹ̀ àní orí ọ̀fẹ́ ẹ jẹ́ káwọn obìnrin láti sílẹ̀ ó ní single mother ṣe pọ̀ lórí títì bẹ́ẹ̀ ni ṣé yẹn nìkan wà ní. ó ní àìní wà ní ní kò ń ṣe ìwọ àtọkùnrin ò lè sọ fẹ́mi pé nǹkan tọkùnrin pé olówó lọ́jọ́ ọkùnrin lọ fẹ́rẹ̀ ẹ̀ wọn àti ń ṣe surrogate àti ń ṣe gbogbo ẹ̀ tó bá tó àsìkò kan á kù wọ nìkan nù lé ògbọ́tán ní pàtẹ́pàtẹ́ ní òkú ọjà bá ti tú yóò kú pàtẹ́pàtẹ́ ní yóò kú nìkan nù lé tó rọ́mọ tó ní ẹ máa bímọ mi láì lọ́kọ ọmọ àdàgbọ́ máa lọ. ẹ̀yin sì lọ́mọ. ìwọ ló ṣe ẹ máa lọ ibi tí ẹ ṣe ọjọ́kòó tí ẹ wọ́n jókòó tí ẹ mọ́ wọ́n á béèrè pé ta ni gangan ni alàgàtà nínú ìgbéyàwó ọmọ ni. torí nígbà tí ẹ bá yíra yín I love you ẹ máa jẹnu ara yín báyìí ẹ fẹ́ lè hùrìn pọ́n nú ilé bí wọ́n bá ti dé bẹ́ẹ̀ sí sẹ́rakù tó bá yẹ bẹ́ẹ̀ sí tọ́jú àwọn ọmọ yẹn àwọn obìnrin yàrá kó gbòfẹ́ àkó sórí àwọn ọmọ ọkùnrin tó ti ń ṣe wàhálà kiri àgbàgbé ẹ̀ tó bá délé ń jọ́ mi gan tó lóun fẹ́ ṣeré wọ́n ti rẹ̀ mímì ráàyè. àwọn ọmọ iṣẹ́ ni mò ń tọ́jú. àwọn ọmọ iṣẹ́ à ń tọ́jú ìyá wa lọ́ọ̀tọ́ obìnrin kan á tẹ sáfẹ́fẹ́ rere á máa gbádùn bẹ́ẹ̀ ibẹ̀ ni ọmọ padà nípa àwọn ọkùnrin lọ́pọ̀lọpọ̀ lórí ibẹ̀ ni ọmọ lọ. akíkà. ibi tán ti ibẹ̀ ni ebi wọ́n ni wọ́n daṣọ bó tiẹ̀ tó wọ ṣòkòtò bí mẹ́rin pọ̀ wọ́n ló tilẹ̀kùn ṣọ́ọ̀bù ẹ̀ òun ò ti tiẹ̀ ẹni tó wà níta ó tọ́jú rẹ̀ dáadáa bó bá lọ́n bá wa mọ́ ní ìbàbí wọn ta ẹ bá wọn jà ó bí mo síta ó bì tíré mi ungrateful husband ni useless husband ni ta ló fà á tí o bá ọmọ ẹ bá ti wá dàgbà tó máa ti lọ ilé ọkọ àbọ̀ lọ ilé ìyàwó tán èèyàn mélòó ló máa tún kùnú ilé yẹn. ìwọ nìkan ni o. tàbí kó jẹ́ ìwà àtọkọ. ìyẹn tó bá padà wálé. tó bá ẹ̀hún bá ṣe máa ń sọ pé ẹ̀mùsù bọ́kùnrin bá ṣe ranù lọ farabalẹ̀ òun padà bọ̀ wá báyìí. àmọ́ àwọn èèyàn máa ń fi pé àwọn obìnrin máa ń dúró de ọkùnrin ní ìgbà ọjọ́ alẹ́. ó yẹn obìnrin yàkà síbẹ̀ yẹn wọn náà fẹ́ fìyà jẹ wọn ta ló mọ̀ gbà tó wọn adọ́jọ́ alẹ́ nu wa ta ló mọ̀ ta lọ́ọ́ sọ fún pé bàbá ìmú bọ̀ wá mú ẹ. tòótọ́ àwọn ọkùnrin máa ń gbàdúrà pé káwọn ṣáájú ìyàwó lọ kíyà má lè jẹ wọn. àmọ́ ta ló mọ̀ ọjọ́ alẹ́ ni màá jẹ́ káwọn yẹn fìyà jẹ ṣó o mọ̀ bóyá àwọ̀ gangan ló kọ́kọ́ ń lọ. obìnrin abọ́ kọjá akẹ́rù kúrò nílé akọ́mọ lọ kò ní jẹ́ kí bàbá yẹn rọ mọ̀mọ́ títí láíláíláí tó bá tásìkò lọ́lọ́run abámu ní òbá kú àwọn wà bàbá wọn. bí ò bá wá tún kú náà táwọn láti dàgbà tán wá bẹ̀rẹ̀ sí bú wọn tán bá fẹ́ márì ṣé wọ́n ní wá bàbá wọn. ṣé wọ́n bá lọ rẹ́ǹtì bàbá àwọn aráalé ọkọ àbọ̀ aráalé àyàwó á fi bú wọn. òun mọ̀ pé ẹ jẹ́ ká mú sùúrù ìgbéraga ìwà tó burú jù láyé àti lọ́run ni àfẹ̀mí ìwà tó burú jù láyé àti lọ́run ni. tó ẹ wá jẹ́ ká wò ó àti mọ̀ yín dáadáa lẹ́nu iṣẹ́ gẹ́gẹ́ bí òṣèré eré àgbéléwò tó nípa ẹ wá kúrò níbẹ̀ ẹ wá darapọ̀ mọ́ àwọn olóṣèlú àwọn èèyàn wò pé àwọn olóṣèlú kòkó ni wọ́n ajẹgúnjẹran ni wọ́n àwọn èèyàn kan níbẹ̀ ẹ̀ bá sí níbẹ̀ náà ẹ lè bá wọn dá sí pé àìsí níbẹ̀ láì bá wọn dá sí báwo ni ká ṣe gbé sórí òṣùwọ̀n. àìbá wọn sí níbẹ̀ láì bá wọn dá sí ibi ayé kan sí èmi ò ní kẹ́yìn sí o. ayé ẹ̀kọ́ láì gbà ṣe kọ́ àdà fún yín ẹ̀gbọ́n mi tó jẹ́ olórí ẹbí wa ń lé Babátọ́pẹ́ Chief Ebenezer Babátọ́pẹ́ kọ́lọ́n bá mi lọ́rọ̀ ẹ̀mí wọn àmín wọ́n ti ń ṣòṣèlú lágbàtàwà ti kéré
tí mo máa ń forúkọ wọn sọ pé wọ́n ṣe máa ń gbọ́ orúkọ yín káàkiri nínú rédíò yìí ló máa gbọ́ orúkọ tèmi náà wọ́n á tún gbọ́ ju tiyín lọ ní àmì èmi ò rí ẹ mọ̀ ó wá jó lóṣèlú ṣé ẹ mọ̀ pé tó o bá dá nínú iṣẹ́ tó yàn láàyò àwọn èèyàn á wá ẹ kàn pé wá lọ bá wa ṣe nǹkan báyìí n tó ṣẹlẹ̀ sí mi nìyẹn pé mo jábùrú ẹ̀bí ní Sàbátọ́pẹ́ pé torí pé àwọn èèyàn fẹ́ràn mi tí mo gbàgbọ́ pé àwọn èèyàn fẹ́ràn mi torí tí wọ́n bá kó lùúlẹ̀ bó bá rí jó dáadáa àwọn èèyàn ó sọ fún ọ tó bá jó dáadáa wọ́n pè mí ni mi ò ń ṣe ọmọ Ọ̀yọ́ state mo fọ́kọ lọ́yọ́ state ni mo bó lóṣèlú ṣe lọ́yọ́ state Ọ̀ṣun state ni bàbá mi ti wá mo bó lóṣèlú ṣe ń bẹ̀ Ondo state ni ìyá bàbá mi àti ìyá mi ti wá mo bó lóṣèlú ṣe ń bẹ̀ wọ́n pè mí mo dẹ̀ dáhùn torí pé wọ́n mọ̀ pé àwọn tó wà ní grassroots tán bá rí wa láti bá wọn sọ̀rọ̀ wọn á gbọ́ ẹ má tún wá gbàgbé pé bó ṣe wù kán jẹ gúndú kán jẹran tó àwa èèyàn náà là ń fà lọ́nà o. ẹ jẹ́ fún yín lápẹẹrẹ mo wà ń lo òyìnbó ní ọdún wo ni wọ́n yan campaign committee bàbá wa tán wà ń bẹ̀ bàbá wa Tinubu mo wà ń lo òyìnbó mo lọ tọ́jú ọmọ mi mi mọ̀ pọ́n ti announce orúkọ mi pé wà ní national campaign committee mi mọ̀ nǹkan kan tí máa fi jí mo ti rí miss call àti direct call àti WhatsApp tó lé ní 20 mo á bẹ̀rẹ̀ sí kó gbà ẹlòmíín send message àwọn bíi mélòó kan ní Ọlọ́run ṣe wọn ẹ ti wà ní campaign committee báyìí o ẹ jọ̀ọ́ o àwọn ti kúrò níbi iṣẹ́ ìjọba ẹ jọ̀ọ́ mo ṣe máa fi fáwọn ní bọ́ọ̀dù ní national wọn ti dìbò wọn ìdìbò wọn ti mọ̀ bóyá àwa la máa jáwé àbáwọn kọ́ ò ní wọlé o bí ta ti ń bàjẹ́ nìyẹn kán bá ti gbé nìkan sípò báyìí gbogbo ẹni tó tí mi ò bá mọ̀rí màá mẹ́rin tó mọ̀rí màá lọ bá ṣèbí ẹ̀yìn yín ló wà bẹ́ẹ̀ ẹ jẹ́ ká lè wọ́n káà náà jẹun tiwa jẹ́ kí n jẹ yẹn la fi ń fọ́ lójú ẹni tó fún ìyàwó ẹ̀ lóyún tó mọ̀gbà tó fún lóyún wọlá ìyàwó yín mà fẹ́ bímọ àwọn ọmọ yín mà fẹ́ lọ léèwé wọn mà tí ì jẹun látijọ́ yìí lórí àpótò gbogbo ohun tí ẹni yẹn bá lọ́wọ́ ìgbà olóṣèlú ò ní jalè ó tún kó àwọn kan tó ń tí wọ́n jẹ́ ìyá àsàlẹ̀ fólóṣèlú òṣìṣẹ́ ìjọba civil servants àwọn ni táwọn èèyàn ti sọ náà rí màámi nǹkan bá fẹ́ kó rí ló máa rí o wọ́n sọ fún ẹni pé ṣe àǹkó sójà go sójà kan bára sí mi làwọn ẹ̀yìn ó lọ àwọn ní òkú. àmọ́ àwọn tó kù yẹn náà 35 years péré náà. èyí tó wá burú pé tó bá tún wá rí mi lẹ́yìn ìgbà tó bá kú òtán bẹ̀rù Ọlọ́run bọ̀ pé pẹ̀lú gbóntẹ́ni ní kí wàá la bá pa kí là ń bá ká àti pé tá a bá lọ kí là ń mú lọ ta ló gbé mọ́tò lọ ọ̀run rí ta ló mú ìyàwó ẹ̀ tó fẹ́yìn jù dání lọ ọ̀run rí ta ló mọ́kọ ẹ̀ dání lọ rí ta ló mọ́mọ́ lọ rí àwọn akúni ọkọ ló kù yìí bó wọnú kòtò tó ń bò mọ́ wọn lè ríra wọn mọ́ ó tún dá ìrìnà kó dojú àlá. kó fẹ́ kó sí kòtò gan wá ní máa lọ fílẹ̀ jẹ́ kó rí ẹ nítorí mọ̀ páwọn èèyàn máa mú ẹ dání. ìjọba wa di alẹ́ ó ní ẹni jẹun wọn ò fọ́ sí rẹ̀ yọ jẹun bá jóbìnrin. wọ́n ní jẹ díẹ̀. jẹ díẹ̀ tó bá jọkùnrin kó bá ti mú ìyàwó ẹ̀ mọ́lẹ̀ báyìí kó má lọ máa sùn pẹ̀lú òkú wọn mú obìnrin kan ti sí ọ̀fọ̀sọ rẹ̀ tí ó bá gbọ́n mi sí mọ́jọ ló bá tán. àmọ́ ìbéèrè kan ń gbé mi lọ́kàn. ẹ sọ ká gbọ́. ìbéèrè nípa àwa alárìíyá àwa entertainers pàápàá jùlọ ní abẹ́ Nollywood ìyẹn eré àgbéléwò tá máa ń jáde ìpolongo fún àwọn olóṣèlú. ṣé àwọn pé lẹ́nu mọ́jọ́ mẹ́ta ẹ̀yà rí i pé inú dídùn àti ló mú orí wúwú yá inú dídùn làwọn èèyàn ló mú orí yá orí yá má bínú mo dàrú. inú dídùn làwọn kan fi polongo níbi ọdún méjì kan sẹ́yìn nígbà tó débi lẹ́yìn ọdún kan ìjáde orin dòwe àwọn èèyàn kan ní rárá ó yẹ kẹ́ faramọ́ ni o ẹ lọ́wọ́ omi gbóná kẹ́ máa fi mọ egbò yín àwọn èèyàn kan ní ṣe bí wọ́n ṣe fún wọn ó yẹ kàn jẹ níbẹ̀ kí ló lẹ́tọ̀ọ́ torí mo lérò wípé gbogbo wa ló yẹ ká lè béèrè nǹkan tó yẹ kí ìjọba ṣe fún wa. fáwọn wo. fún àwọn aráàlú fún àwọn aráàlú àmọ́ àwọn tó tún wá ń dìbò yẹn àwọn èèyàn wá ń sọ pé ó yẹ kẹ́yìn gan lè béèrè nǹkan kan pàtó pé ókè láti kóra pọ̀ gẹ́gẹ́ bí ẹgbẹ́ o a máa gbé polongo fún yín o àmọ́ nǹkan báyìí làwa náà fẹ́ kẹ́ ẹ ṣe fún wa. kẹ́ ẹ sọ́jú bẹ́ẹ̀ lọ ń tẹ́ ẹ bá ti fẹ́ ó dàbí bó ní ti sọ Yorùbá yẹn Ọlọ́run obìnrin tí à ń bá lájọṣepọ̀ ti ń yaṣọ ohun tí obìnrin ń bì. kí wọ́n wí n tó o bá ti gbà kó o tó kú òun bẹ́ẹ̀ ló gbà kódà ìtòrí nọ́mbà lọ́wọ́ lè pé kọ́ mọ́ gbé mọ́
ogún ní fọwọ́ ara rẹ̀ tẹ green lọ́dọ̀ rẹ̀ pay as you go lòṣèlú everybody pọkàn bó bá wọ̀ tó fẹ́ dìbò àmọ́ ká máa dìbò ká máa gbà rẹ̀ sí èmi ò lọ́wọ́ sí àmọ́ mo fẹ́ polówó fún lágbájá ẹ̀tọ́ mi ni láti polówó fẹ́ni tó bá wù mí ẹ̀tọ́ mi ni mi ò polówó fún tàmẹ̀dùn ẹ̀tọ́ mi ni mo fẹ́ polówó fún yín ẹ fún mi lówó iṣẹ́ mi mo fẹ́ ṣiṣẹ́ ni iṣẹ́ ni kíyẹn náà yí àwọn èèyàn kó wọ́n lọ ṣiṣẹ́ iṣẹ́ ni ìbò lórin á lọ kọrin ní ìṣẹ́jú mélòó wọn gbowó ọlọ́pàá ò mú wọn títì wọ́n ṣe lọ kọrin bó ń tíátà bá ní bọ́ ẹ́ dìbò fún ìkúkú ní mú ka ẹ̀ lọ tẹ̀ sí orí pálí àbí mo náà tí wọ́n tẹ̀ka lórí voters card lórí pálí ìdìbò mi ì lè mú sí kò síbi tán tí ń ṣe gbálabàlá nù bò délùú òyìnbó náà ń ṣe kí wàá là ń bá ká kí ní kan tẹ́ mọ̀ ní pé àtúbọ̀tán ṣe pàtàkì tí gbogbo ohun tá a bá fi orúkọ jọ tí ò bá ṣe báyìí ó lè ṣe lórí ọmọ ẹ rí ọmọ mi wà ní kí ni bàbá ẹ̀ ṣe ń gbà tó wà láyé mo ṣe máa ń bẹ̀rù àtúbọ̀tán. báwo lè ṣe wá ń ráyè òṣèlú rèé ẹ tún ṣiṣẹ́ abánikọ́lé ẹ̀ bá wọn ṣiṣẹ́ abánikọ́lé agbátẹrù ọ̀yà ilé rèé. wàhálà mi mo gé ẹtí ẹ mo wọ́n bẹ̀ lọ ògo yìí níbẹ̀. báwo lè ṣe wá ń yọ mẹ́tẹ̀ẹ̀ta àti pé ibo ni ìfẹ́ pé à ń bánikọ́lé ti wọlé wá gbàdé jẹ́ pé electrician ti ẹ̀lẹ́ tún láìkì láti lẹ̀ nọ́ọ̀sì lẹ́ láìkì ẹ̀ ṣáàtì náà ẹ̀ bá wọn kọ́lé. à ń bá wọn kọ́ àánú àwọn èèyàn máa ń ṣe mí. kí nìdí. pàápàá jùlọ àwọn tó wà nílùú òyìnbó yẹn ẹlòmíì àforán yẹn tó pè lọ́mọ ìyá rẹ̀ wọn ò pìlánù dé wọn ò pa tó bá dé ẹlòmíì fọ́tò olémìnà lọ máa ń yà hàn èmi ń gbàgbọ́ pé ó lójú ẹni tó ń ṣiṣẹ́ ẹyọ kan nílùú òyìnbó iṣẹ́ méjì mẹ́ta nínú òtútù nínú ooru ẹlòmíì báyìí orí èrè ló ti máa jẹun wọ́n á wá mú owó yẹn wọ́n á ní kẹ́ báwọn fi ṣe nǹkan ẹ̀wà kò ná èso á máa mú orúkọ wọn yarí kiri láti gbẹ̀mí wọn ìdí yẹn máa ń ṣe fún àwọn tí mo bá nífẹ̀ẹ́ sí pé ẹ jẹ́ kí n bá yín mójútó mo dẹ̀ ń bá wọn kó èmi mo kọ́lé ara mi fúnra mi ò gba site engineer kankan wọn bá jí mò ń gbé ìmú kọ́ nǹkan ó sì ṣe pẹ́ báyìí ní iná ta ní náà bẹ́ẹ̀ náà ni bóyá torí pé àwọn èèyàn rí i pé mo dẹ̀ tún máa ń nú àwọn arúgbó míì tí mò ń tọ́jú mo máa ń rí i pé àṣelé fún wọn náà máa ń pè mẹ́jọ afẹ́kẹ́ bá a ṣe nǹkan báyìí a sì bójú ara wa jẹ́ torí orúkọ ṣe pàtàkì ká má bàjẹ́ orúkọ yẹn ṣe pàtàkì o àwọn èèyàn míà ní àwọn tí wọ́n lè rántí mọ́ ẹ̀ẹ́kàn tó rẹ́ nǹkan tá lọ́ba yín wù jáde ní pẹ́ta ni bàbá rẹ̀ wù ìyá rẹ̀ wù ló bá tán. Tọ́pẹ́ Adébáyọ̀ tiẹ̀ sọ ní orúkọ rere kọ́ ni orúkọ rere ló ń bí wúrà àti fàdákà. orúkọ rere ni. àgùntẹ́lẹ̀ wọn ni orúkọ rere sàn ju wúrà àti fàdákà. òun ló ń bí. Tọ́pẹ́ Adébáyọ̀ ní orúkọ rere ló ń bí. òun ló máa bí. àbí wúrà àbí fàdákà kò sí tí ò ní bú fún ẹ. bọ̀ mo sọ pé bíbí ire kò ṣeé fowó rà mo ti sọ ń bẹ̀rẹ̀ tó bá tí apá ẹ̀ dẹ̀ ká ọ̀kan jú ẹ̀ tí àpò tó bá dé level kan ó lójú oúnjẹ tó tún lè jẹ mọ́ ó ní ìgbà tó lè jẹun wọ́n á gbóúnjẹ sínú mọ́tò fún mi báyìí màá jẹ́ tí n bá ti ń lọ ká bá wọn délé àwọn dírẹ́bà tún já padà alẹ́ ni kò ní sí orí ọ̀fẹ́ bákan tí mo mi láàárọ̀ nísìnyí báyìí oúnjẹ mi agídí mo fi máa jẹ lẹ́ẹ̀mejì lójúmọ́ kí la wá ń ṣe kìràkìtà fún kí là ń wálé ayé mọ́ yà fún tó bá nítorí ọmọ ni àwọn létà ń kọ́ síbi àwọn ọmọ yẹn sọ fún yín pé àwọn ò nífẹ̀ẹ́ sí rẹ̀. a ló ti di old model. old model àfisọ́pọ̀ ọmọ tí ó jẹ́ pé agbójúlógún tí ò níṣẹ́ lápá. tó ọ̀rọ̀ tẹ̀sán-sí pé ẹ̀ ń kọ́lé fáwọn arúgbó nínú industry mo rí pé ẹ̀yin Folúkẹ́ Dáramọ́lá lẹ́tún jẹ́ ẹni tó jẹ́ wípé bóyá máa ní ẹ nífẹ̀ẹ́ àbí Ọlọ́run lò yín láti má gbàgbé àwọn àgbà. Torí nígbà míì àwọn èèyàn máa tẹnu àbùkù pé ìgbà tí ó ti pé ara ò lè mọ́sìn lọ́wọ́ ara wọ́ ẹ̀bẹ̀rù fáwọn ọmọ Nàìjíríà nígbà tán lówó kí lọ́n fi ṣe nígbà tán lówó kí lọ́n fi ṣe báwo àmọ́ gbogbo wa la rí wọn ẹlòmíì bóyá àwọn la máa ń wò pé owó kan wà tí ó dẹ̀ sí ìhàwó àti pé báwo ló ṣe yẹ káwọn ọmọ Nàìjíríà gan ṣe máa rẹ àwọn ọ̀rọ̀ burúkú yìí lẹ̀ pàápàá jùlọ láti ṣe ìwúrí fún ẹ̀yin tẹ̀tẹ̀ standing gap láti máa tọ́jú àwọn àgbàlagbà yìí. kò sí ọgbọ́n tó lè dá bàbá wa òbí ló kọ́
kò sọ́nà tó lè gbà kò síwá tó lè fi táyé lọ́rùn ó lè taráyé lọ́rùn kan máa ṣe tiẹ̀ bọ́lọ̀ ń ṣe fìràn ẹ̀ oníkálukú ni ó gba èrè ẹ̀ṣẹ̀ rẹ̀ orin Sẹ̀lẹ̀ sọ wípé gbogbo wa ni yóò dúró níwájú Olúwa àtèwe àti àgbà a ó sì rojọ́ wa pẹ́pẹ́ tòótọ́ làjíǹde wà lẹ́yìn ikú oníkálukú ni ó dìde tí ó gbé àgbélébù rẹ̀ tí ó rojọ́ rẹ̀ ẹnikẹ́ni kò sẹ́ni tó lè discourage mi kò sẹ́ni tó lè sọ pé kí n má nǹkan mò ń ṣe fún wọn torí mò ń ṣe fáwọn mò ń ṣe fún lọ mi ìdẹ̀ lè fílẹ̀ ó ti mọ́ mi lára mo rí wọn gẹ́gẹ́ bí ìyá mi gẹ́gẹ́ bí bàbá mi èmi ò sì nífẹ̀ẹ́ sí pé a lọ ń polongo pé a ṣe kinní kan tí n bá lọ rẹ ẹnikẹ́ni mo lọ kí lágbájá mo tí mo kó lọ fún mo ti kó fún ẹ ní kí n gbé pé nǹkan báyìí ni mo gbé wá. àmọ́ ṣé nínú owó ọwọ́ yín lẹ ti ń ṣe yẹn ni àbí ẹ láwọn èèyàn tó ń kun yín lápá. àwọn ọ̀rẹ́ mi máa ń pè wọ́n irú màmá tún di sígbà tá a máa fi parí ilé wọn 5 bedroom mẹ́sàn-án lákọ́ fún wọn máa ń pa àwọn ọ̀rẹ́ mi owó iṣẹ́ mi àtowó oúnjẹ táwọn ọmọ mi bá fún mi. ẹ fi ń ṣe. lágbára Ọlọ́run. kò ṣe pé ní foundation tẹ ti. mo ṣe ẹ̀fẹ́ bẹ̀rẹ̀ no mo láwọn ọmọ tó pọ̀ tí mo rán school. wow. mo láwọn tó pọ̀ tó ti jáde iléèwé dá mí sí Nàìjíríà mu. torí pé mo ẹbí wípé kí ló fà á. kí ló fà á. nígbà tí mo kéré mo wà ní ọmọ 16 years ọdún 16 ni màá mi kú. mo wà lọ́mọ mi tí ì pé 18 tán tí bàá mi kú. so 16 18 yẹn lẹ pàdánù àwọn obìnrin méjèèjì. mo wá lọ ń ṣe ọmọ ọ̀dọ̀ ibi tí mo ti ń ṣe ọmọ ọ̀dọ̀ yẹn wọ́n wá fẹ́ fipá bá mi lò mo wá sunkún síta lóru mo ké ẹkún kíkorò nígbà tí wọ́n fẹ́ bá wa dá wá ní ṣé mo mọ̀ bóyá ó fẹ́ fẹ́ mi ni wọ́n fẹ́ mi ò ní kó afagídí fẹ́ fi bì mí torí ibi tí mò ń sùn sí àárín ẹ̀dẹ̀ ni ọmọ nílé ọlọ́nà sí mi ìjọ ẹ̀ ni mo wá sọ pé ìwọ Ọlọ́run tó bá lè jẹ́ kí n jẹ́ èèyàn tí mo lè oúnjẹ ẹ̀ẹ̀mejì jẹ lójúmọ́ gbogbo ẹnikẹ́ni tó bá kù díẹ̀ káàtó fún èmi náà máa dìde fún wọn Ọlọ́run dẹ̀ bá mi ṣàmì sí ìdí nìyẹn kódà tí n bá ní 1000 naira dání máa fún yàn. ìyẹn ni pé bẹ́ẹ̀ ṣe ṣèlérí fÓlúwa ẹ̀ mú ìlérí yín ṣe. torí èmi kọ́ lọ́lọ́run kí ni mò ń ṣe náà tíátà ta ni mí ṣé èmi nìkan mo pupa ni àbí èmi nìkan mo mọ àti ọ̀pọ̀lọpọ̀ la ní tó bá wá rí àánú gbà ṣàánú fáwọn èèyàn. ẹ̀yin wọn lórí ètò yìí mọmọ mo lérò wípé bá a ṣe ń tọ́ díẹ̀ ẹ̀yin náà ń bá wa tọ́ mo mọ̀ wípé Ọlọ́run nìkan ni wọ́n ń pè ní ọba aládéhùn tó sì ń mádéhùn ṣe àmọ́ táwọn èèyàn náà bá ṣàdéhùn ẹ jẹ́ ká gbìyànjú láti máa mú ṣe ìyẹn ni wípé ká má ṣàdéhùn tó máa ga ju apára wa lọ torí gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ ń sìn ẹ ní ìgbà tẹ́ ti ṣe ìlérí yẹn pé Ọlọ́run tó bá dẹ̀ fún mi ní nǹkan bẹ́ẹ̀ ẹlòmíì àwọn àròbó lè shortchange Ọlọ́run tó bá ti wá tó tán àwọn di pé ọmọ pọ̀ jàre ọmọ máa kú ọmọ máa yè aṣáàkọlọmọ kú ewu ọmọ Ọlọ́run á tọ́jú gbogbo wọn àmọ́ tí yín ò rí bẹ́ẹ̀ ẹ ṣe àdéhùn yẹn ní kọ̀kọ̀ ẹ̀dẹ̀ múṣẹ ní gbangba. pẹ̀lú omijé lójú lọ́dún náà lọ mi lè gbàgbé. mo mọ̀ wípé torí ẹ̀ náà ni Ọlọ́run ṣe gbọ́dọ̀ máa bùkún fún yín. àti gbogbo wa tí bá ní kẹ́ dárúkọ ọba 10 fún mi pẹ̀lú àkọlé adé wọn a kò dàbí pé mo kọ̀ ṣáà fún yín ní ìrẹsì pẹ̀lẹ́ ẹran pẹ̀lú chicken because mo mọ̀ pé ẹ máa fẹ́ fún mi lógún gan ó dẹ̀ jẹ́ ká wo ogún ẹ dárúkọ ọba Ògún kí ló dé tó gbé mi sírí exam orí all-seat kí mo ṣe fún ẹ. bíbí ẹ pọ̀ nú ayé gan ẹ mọ iye ọba lọ́ba tẹ́tí bá ṣe. Ọ̀ṣẹ̀mọ̀wé of Ondo. Ọ̀ṣẹ̀mọ̀wé of Ondo ṣe ní. Àtàjà of Òṣogbo. ó ṣe kejì. ọwọ́ arómọ̀ràn ọ̀fà Ìjẹ̀ṣàland. ó di mẹ́ta. Olúbàdàn of Ìbàdàn land. ó di mẹ́rin. Tìmì of Àgbàlẹ̀ of Ẹdẹ. ó di 5. Olúwo of Ìwó. 6. mi gbọ́dọ̀ má dárúkọ bí Èkó ọba Ridwan Akínadé. kí ló ń pè wọ́n. ẹ̀jẹ̀ fún iye lẹ́kọ̀ọ́ of Èkó. mi fẹ́ pé lẹ́kọ̀ọ́ of Èkó ni àwọn lẹ́kọ̀ọ́ of Èkó. lẹ́kọ̀ọ́ of Èkó. ó di 8. Ọọ̀ni of Ifẹ̀ bàbá wa kábíyèsí. ó di 9. bàbá ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́. ó di 9. ó di 10 bẹ́ẹ̀ yẹn. Èjìgbò bàbá wa Oyèyọdé Oyèsọ̀sìn Eléjìgbò of Èjìgbò. di 11. bàbá wa Aláwọ̀ of Àwó. 12. Ọba
wa oníjẹ̀bújẹ̀ṣà ẹ̀bújẹ̀ṣà. ó di 13. Ìbòkun of Ìbòkun. 14. Bàbá wa Aláké of Ẹ̀gbáland. ó ṣe 15. And bàbá wa Ọ̀ṣẹlẹ̀ bàbá Atẹ́jú Oṣó. ó di 16. 16/20 baby. Ọba Ìbòkun ní ìfẹ́ tí mo ẹ ti fún wa lóbòkun. Ìbòkun yàtọ̀ sí Ìbòkun. Òbòkun òkè Ìbòkun. Jẹ̀bújẹ̀ṣà ó yàtọ̀. Mo ti dárúkọ ọba Iléṣà o. Ọlọ́gbàgì Ọwá of Ọ̀gbàgì land Ọ̀gbàgì Àkókó. ó di 17. Olúkàrẹ́ of Ìkàrẹ́. ó di 18. ẹnìkan lọ wọ́n ṣe Olúkàrẹ́ Àkúrẹ́. Bàbá wa Déjì of Àkúrẹ́. ó di 19. Mi fẹ́ dárúkọ mò ń wò lú mo fẹ́ lọ sí ó ti sá lọ lórí mi o. Kí lorúkọ ọba Àkòròdú? ó dẹ̀ jẹ́ fún Àyàngbùrè. Mọ́mì ni ẹni àkọ́kọ́ tó máa dárúkọ ogún tó máa pé gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa pé àwọn ọmọ ilẹ̀ káàárọ̀ oòjíire àwọn ọmọ ilẹ̀ Oòduà kò ní dáa ká máa fọwọ́ sí júwe lé bàbá wa ó ti ń pọ̀ jù o a ti ń sọ àṣà àti ìṣe wa inú ó bẹ̀rẹ̀ láti bí orúkọ ẹ pọ̀ mọ́ mi ìbẹ̀rẹ̀ fẹ́ lè máa bèrè pé ọmọ bo ni ẹ àmọ́ tó bá gbọ́ Olúwadámilọ́lá Olúwafúnkẹ́ Ajéfúnkẹ́ Olúwamúyìwá wọn ní láti sọ fún ẹ pé Yorùbá ni wá tá bá ti bèrè pé kí lorúkọ ẹ Olúwadámilọ́lá Ọmọbanirẹ ó ti mọ pátápátá níbo ló wá ti wá wọn ní máa bèrè pé ṣé Ìgbò ni ẹni àbí Haúsá ẹ jẹ́ ká ṣètò bẹ̀yẹn o ẹ jẹ́ ká ṣàárín yẹn ó ṣe kókó. Mami ṣé ẹ lérò wípé ní sáà tí a wà yìí wọ́n fún àwọn obìnrin ní ààyè tó tọ́ nínú àjùmọ̀ṣe iṣẹ́ àgbéléwò ìyẹn ni wípé nínú Nollywood nínú industry nínú ẹgbẹ́ ṣé àwọn obìnrin mú ipò tó mú òkè ṣe àwọn pé nínú àwùjọ náà sọ pé participation obìnrin ò tó ṣé nínú Nollywood ṣó ń ṣẹlẹ̀ ṣé wọ́n fi àwọn obìnrin sí ipò ẹgbẹ́ láti jẹ́ adarí láti ṣe orí ṣọ́yún àwọn obìnrin sípò. Wọn kì í yàn wọn a máa ń dìbò ni. À ń dìbò ni. Bí mo ṣe ń sọ̀rọ̀ gómìnà táwa nípínlẹ̀ Ọ̀yọ́ obìnrin ni Bọ́sẹ̀ Akínọlá. Ọlọ́run gbà fún wa. Igbákejì ààrẹ wa obìnrin ni Rose Odika. Tóyọ̀sí Adésànyà ara àwọn obìnrin lóyè wa ni wọ́n. Nínú kan fi lè rí orí ọ̀fẹ́ yẹn náà ti fún Madam Sajẹ ní chairperson àwọn obìnrin. Nínú orí ọ̀fẹ́ yẹn náà ti fún èmi ní national chairman budget and planning campaign. Wọ́n pín dáadáa wọ́n là á wọ́n bù ú ṣe hàn pé tá a bá tọ̀ yóò dẹrùn nídìí wọ́n ta wọ́n tọ̀ Mr. Latin àtàwọn ọ̀gá Bello tó jẹ́ board of trustee àtàwọn ìyá Àwẹ̀ró àti Délé Odùlé àti Yínká Quadri àti Uncle Jídé Kòsọ́kọ́ wọ́n rí i pé wọ́n ṣe bó ti yẹ pé bó ṣe wù kórí náà ọkùnrin máa ní 70% àmọ́ àwọn obìnrin náà wọn ò fọwọ́ ara wa sẹ́yìn tó láwa ò ní gbà àwa ìyá wọn igun ò ní gbà kan rọ́ wa sẹ́yìn. Torí ẹni ohun ọpọlọdẹ wà ń bẹ débi tán máa sọ pé kí n náà fẹ́ sọ. Kò sí agbẹ́dọ̀ sọ bẹ́ẹ̀ pé kí n mo fẹ́ sọ náà mọ́ mu wa ń wọ̀ mọ́ wọn lọ́wọ́ ni ọ̀pọ̀lọpọ̀ méjì tí mo ti wá láti Lágídí. Àtòǹdó àti Jẹ̀ṣà ẹ wá ń gbé ń bàdàn. Èmi mo á là wọn lójú ń bàdàn èmi lọ́kọ̀ Ìbàdàn mo fẹ́ bàdàn. Ó dá lákòótán ṣé ẹ máa kọ ìtàn ìgbésí ayé yín tó bá di sáà kan. Nítorí pé wọ́n tiẹ̀ ti ń yọ mí lẹ́nu pé ká kọ pé ká lè lò tá a bá pé 100 ṣọ́gọ́rin àbá 70 àádọ́rin pé kẹ́ lè ṣe so ẹ máa kọ́ ẹ máa rí mẹ́mọ̀ ṣe ẹ máa ṣe ní ṣíṣe eré àgbéléwò pé ìgbésí ayé Tóyìn Adégbọlá ọmọ Babátọ́pẹ́ rèé. À á ṣe bẹ́ẹ̀ a tún fi kọ̀wé torí mi ò kì í láìkí pàtí fọjọ́ òbí ilé àwọn ọmọ aláìní mo ti lọ máa ń ṣe ọjọ́ òbí mi máa ń lọ ra nǹkan fún wọn máa ń bá wọn ṣe ọjọ́ òbí ẹ̀ ń pè mí náà ní láti kékeré Ọlọ́run kan ṣàánú mi ni mo wà náà àwọn tó lọ́run ṣàánú. Lóní ráńpẹ́ lóní ṣókí kí a lè fẹ́ lè dágbére fún gbogbo àwọn olólùfẹ́ wa ká má dágbére fún ikú àti àrùn kí ni àwọn life lesson tí iṣẹ́ yìí Nollywood tó ti fún yín tó ti kọ́ yín tí ẹ lè fi jẹun láyé tẹ̀ mú dání tó dẹ̀ ń ṣiṣẹ́ fún yín. Àkọ́kọ́ tó kọ́ mi ni pé kéèyàn má máa ṣe gbọ́ yìí sọ yìí. Ìkejì tó kọ́ ni wípé kéèyàn ní ìtẹríba gan
tẹ́ ẹ bá rí mi ńgbà tí ọ̀gá mi ọ̀gá Bello jáde lẹ́ẹ̀kan ẹsẹ̀ méjì ni mo fi kúnlẹ̀ fún wọn bí tíátà ṣe ń ṣe nìyẹn gbogbo àwọn tó kéré sí èmi náà látòrí Fathia Balogun tó jẹ́ ọmọ iṣẹ́ mi àkọ́kọ́ tó bá pàdé mi níbikíbi ẹsẹ̀ méjì ló máa fi kúnlẹ̀ bẹ́ẹ̀ làwọn ọkùnrin mo rí yẹn mú ń bẹ̀. mo tún wá rí mú wípé gbogbo wa pátápátá ìkan náà ni wá níwájú Ọlọ́run tó tẹ́ bá dé location báyìí tẹ́ pé mi mo gbé ráìsì wá gbogbo a máa kíwọ́ bọ̀ a máa jẹ lọ ni tẹ́ pé kọ́ọ̀pù ibà ilẹ̀ bomi sí a máa gbà á máa mú lọ ni ìfẹ́ wà nù tiẹ̀ tíátà nígbà yẹn àbí sí. dé sìn ìfẹ́ wà níbẹ̀. wọ́n ní kò sí mọ́ sí. àwọn tán àwọn lójú àwọn tán láwọn ò nífẹ̀ẹ́ ara wọn àmọ́ ní sẹ́ẹ̀tì tàwa dọ̀la ìfẹ́ wà níbẹ̀. tí n bá pàdé àwọn ọ̀gá mi ọ̀gá Bello níbi iṣẹ́ tán bá gbóúnjẹ wá fún ọ kò sí ohun tí mo lè gbé dání màá ti lọ bá pé ọ̀gá ẹ jẹ́ kú ẹ má jẹ tán o abiyamọ ìjẹun tán o bẹ́ẹ̀ làwọn tèmi náà dẹ̀ ṣe ń ṣe sí mi àwọn tán tún kéré sí mi àmọ́ àwọn tí wọ́n mọ tán jọ ń ṣe competition lé lórí wọ́n lè mọ́ nífẹ̀ẹ́ ara wọn kò sì sí ní tá a mú wá sáyé kò sí ní tá a fẹ́ mú lọ iṣẹ́ ẹ̀ tún wá kọ́ mi pé ká máa ràn yàn lọ́wọ́ iṣẹ́ ẹ̀ tún wá kọ́ mi wípé kò sílẹ̀kùn tó o lè kàn tó o ní rí wọ̀ tíwẹ̀ ẹ bá dáa tíwẹ̀ ẹ ò bá dáa wọn á kọjá lẹ́gbẹ̀ẹ́ ẹ ni ẹ ti sùn ẹ sùn torí náà ó máa ń dáa kéèyàn níwà kó ní ìrẹ̀lẹ̀ kó ní àforítì kó ní ìtẹríba kó sì nífẹ̀ẹ́ kò ń ṣe pé you use what you have to get what you want o èèyàn mélòó ní ọ̀rọ̀ báwo nìkan sùn ṣé ẹ sùn rárá ẹ ti sùn mi sùn Ọlọ́run fọ̀run kẹ́gbẹ́ngà Adébóyè òun ló ní á ní ẹ ti sùn bẹ́ẹ̀ á sùn mọ́ sùn ká ṣe dáadáa ká ní tẹríba ká níwà rẹ̀lẹ̀ ká nífẹ̀ẹ́ ká má gbéraga tó o bá ti kó gbóhun tí mo ṣàtìlẹ́yìn yẹn jọ kò síbi tó fẹ́ wọ̀ tó ò ní wọ̀ Ọlọ́run má mú wa o torí pé orúkọ yẹn sẹ́ẹ̀ tó jẹ́ orúkọ tó dáa tí ṣe orúkọ tí wọ́n ti bàjẹ́ ń gbòòrò kò síbi tó bá dé tó ò ní rí lẹ́kùn òṣì gbogbo èèyàn ló máa fẹ́ ṣe é láàánú. gbogbo èèyàn ló tẹ̀ máa wá sọ pé àmọ́ wọ́n rí àmọ́ mi wá náà ni wọ́n. nínú ọ̀rọ̀ yín ẹ dárúkọ àǹtí Fathia pé àwọn ni first ọmọọṣẹ́ yín ṣe àtúnlá àwọn ọmọọṣẹ́ mi tó dìde látara yín ṣe ọgbọ́n mo sọ lákọ̀ọ́kọ́ pé àwọn ọmọ pọ̀ ẹ fún wọn láwọn orúkọ wọn. wọ́n pọ̀ àwọn míì tí wọ́n á ń lo òyìnbó nù. ẹ fún wọn láwọn orúkọ. ṣàṣàní tí ò ṣàbẹ Akínọlá ìyàwó ló wọ́dọ̀ mi rí ṣàṣàlẹ́ni náà tí ó wà ní tíátà ńgbà yẹn tí ò kọjá lọ́dọ̀ mi. Táyọ̀ Síndodo Síndodo Táyọ̀ ọkùnrin ó wà ní Amẹ́ríkà sí ara àwọn ọmọọṣẹ́ mi ni lọ́kùnrin bẹ́ẹ̀ lóbìnrin Síndodo náà ká sọ pé mo wà náà tó jẹ́ kó di Síndodo torí màtí ìrajọ wà lórí sẹ́ẹ̀tì yẹn èmi ni mo fún pé nǹkan báyìí tó bá dẹ̀ béèrè lọ́wọ́ ẹnikẹ́ni tó bá dé Síndodo tájọ pàdé lórí sẹ́ẹ̀tì mi ò ní kanra mọ́ wọn tó máa ní ẹ̀wọ̀n orí sọ dáadáa máa ẹ̀ farabalẹ̀ ayé wọn màá wá pè bóòlù ṣe máa ṣe ni èmi àwọn máa kà sí létí jẹ́ kájọ ṣe báyìí wọ́n pọ̀ bẹ́ẹ̀ lọ́wọ́ mi àwọn míì ti yà síbò mi àwọn míì ti wà ń lo òyìnbó gbogbo wọn náà mọ́ra wọn tán tí n bá dé lo òyìnbó tán dẹ̀ máa ń pọ́n mi lé ní àwọn kan kóra wọn jọ wọn á dẹ̀ ra tíkẹ́ẹ̀tì ó yẹ máa bọ̀ wá bá wa. really àwọn ọṣẹ ni. ìyẹn ló dá fún pé màmá o kò lóra dá màmá sí fún wa màmá o kọlọ́run dá màmá sí fún wa. àwọn tó hùwà rere là ń kọrú àwọn orin yẹn fún sorry my bad ẹ wo pé orí gbogbo èèyàn ni kò ṣorin gbogbo èèyàn àwọn èèyàn kan tá a dá yẹ̀ tá a yọ̀ sọ́tọ̀ tí ìwà ọwọ́ wọn dà tán níwà wèrè torí ẹ bá wọn wọ ẹlòmíì báyà tẹ́lẹ̀wọ́ báyìí ìwà wèrè ló kún ọ̀hún rárá wọn lè kọrú orin yẹn fún wọn. mọ́mì láti ọ̀dọ̀ aláṣẹ àti olùdarí iléeṣẹ́ AK Media Concept wọn lẹ́bùn yẹn kiri lóòótọ́ mo nífẹ̀ẹ́ tẹ́ ẹ fi wá láti bí ọdún bíi mélòó kan tá a ti ń pè é tá a ti ń lé yín kiri mo mọ̀ pé yẹn fẹ́ wà ní event kan léni tí bàbá wa Ládọjà wà ń bẹ̀ tí wọ́n jókòó báyìí ẹ̀bẹ̀ wá sì dá wa lóhùn pé ẹ̀rù pa kéré ara nǹkan tẹ́ fi ń tọ́ wa láti ilẹ̀ náà yẹn pé ẹ má fojú pààyàn rẹ mọ́mì ẹ bá wa gba ẹ̀bùn yìí pé ó kéré o ìfẹ́ la fi fún yín o. kò kéré o ṣe ti ẹ̀ kọ́ rí àpamọ́wọ́ yín mo promise yín pé òun máa máa fi gbé báíbù mi lọ sí chọ́ọ̀chì báyìí. tó pé ìyá Jésù lèmi
wọ́n ní mo fi gbé báíbù mi lọ sí church ìwé ẹrù church mi màá lọ transfer ẹ̀ sí mi. Inú mi dùn gan iléeṣẹ́ AK Media wọn nílùú aago gbanjú níbí nínú gbóyún pátápátá ọkọ ọba àdàbà kò ní ṣáyín lẹ́sẹ̀ ẹ nínú ìjọ tẹbi ń pọ̀ náà ẹ máa mọ̀ ṣe ni aláàánú ò ní fi yín sílẹ̀ torí pé ẹni tó bá fi tiẹ̀ sílẹ̀ tó ń tún tẹni ẹlẹ́ni ṣe Ọlọ́run máa ló ń ṣe tiwọn ẹ̀yin tí ẹ jẹ́ kí orúkọ iléeṣẹ́ yìí parẹ́ ẹ̀yin tí ẹ jẹ́ kí orúkọ iléeṣẹ́ yìí kó kú bí ẹni tó ní ṣe lọ ẹ ní kúkú òjijì ìràwọ̀ yóò ní wọ̀kùnkùn lójijì Ọlọ́run tó ní ọjọ́ ìní tó dá ọjọ́ ìní kò ní jẹ́ kẹrí ìbànújẹ́ ilé ayé tọmọtọmọ táyátáyá tọkọtọkọ iná burúkú ò ní ṣẹyọ ní iṣẹ́ Jésù Olúwa wa. Àmín 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 lórúkọ Jésù ẹ ṣé mọ́mì àgbáyé á túbọ̀ dalẹ̀ fún wa a máa rí yín bá gẹ́gẹ́ bí abiyamọ ẹ̀mí yẹn náà tọ̀ yín wá ó fàṣẹ sádùúrà yẹn lágbára náà ẹ̀yin náà láìpẹ́ àtúmọ̀ abáyín wá yayọ̀ ọmọ ayọ̀ rere ilé kíkọ́ nǹkan máa ṣí lóríṣiríṣi fún yín àmọ́ ṣé ó ní ọ̀rọ̀ kan tẹ́ ti gbọ́ nípa ara yín rí tẹ́ mọ̀ pé kò ń ṣòótọ́ torí nígbà kan èmi bọ̀rọ̀ ní aṣẹ́wó torí Mẹ́kà ó fákálà mo ló fákálà kí. ìfẹ́ Bọ̀dá Báyọ̀ ẹgbẹ́ mo ti polówó wọn nísìnyí Bọ̀dá Báyọ̀ jí èèyàn dáadáa wọ́n fẹ́ràn mi wọ́n wá sọ fún ẹnìkan ẹni àwọn rò pé ẹ̀ ń fẹ́ ní Bọ̀dá Báyọ̀ sọ fún wọn ti dòkú báyìí àwọn ń rí wa wọnú ó ní mi ò lè fẹ́ tó yìn tí n bá ọmọ yẹn good asset ni téèyàn ń rí lò fún jẹ tí n bá fẹ́ kò ní lè ṣiṣẹ́ bó ṣe kó máa ṣiṣẹ́ fún wa mọ́ ṣe ìgbà kan àtàn ni mo fẹ́ bàbá Ládọjà ìgbà kan àtàn ni mo fẹ́ bàbá Ọbásanjọ́ ńgbà tán wà ń jọba èmi yìí kan náà ni èèyàn mélòó mo afẹ́fẹ́ ẹ̀rọ àgbà mi ìṣàṣẹ́wó mi ìṣàṣẹ́wó ìdá kankan mọ́ èyí lọ́kọ ìlálè èyí ní girlfriend àbúrò obìnrin máa ń ní. wọ́n fi láwọn ò ní girlfriend ó ti dá bẹ́ẹ̀. èwo obìnrin máa ń boyfriend àti man friend sugar daddy. mi ò ní kankan zaddy. hello bí mo ṣe ń bẹ̀ sọ̀rọ̀ yàrá mi ò ní kọ́kọ́rọ́ àwọn ọmọ inú ilé mi anybody lè wọ yàrá mi mi bá dẹ̀ ti wọlé mi tí n bá wà ní Nàìjíríà àbí tí mi lọ bí iṣẹ́ mi ò sí rírí tí mò ń lọ mo gbọ́ sórí bẹ́ẹ̀dì mi mo sùn ni. but kí ló dé tẹ̀ rí marry. kí ló dé tẹ̀ rí marry. mo lọ́kùnrin mo lóbìnrin Ọlọ́run ṣàánú mi. you are beautiful. my mama má jẹun kó bá àwọn ọmọ ọlọ́mọ mi ò yé sọ fóbìnrin pé tó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ sí ẹ pé òru àtọ̀dọ̀fin inú ẹ bá sọ̀rọ̀ ṣé o yẹ kó o lọ ṣe é ọjọ́ alẹ́ kí ló ṣe máa rí ọjọ́ alẹ́ ẹ̀ máa important gan tó bá ti ní ọmọ kódà kójọ́ ọmọ ọdún kan ni kójọ́ ọmọ ọdún méjì ni wọ́n tán tó méjì tán jó mẹ́ta tilẹ̀kùn bí ìsánṣòkòtò ẹ̀ fèsì àwọn ọmọ ẹ̀ àti iṣẹ́ ẹ̀. but medically wọ́n nílẹ̀kùn bẹ̀yẹ̀ ò ṣe tí. èmi ò mọ̀ ń pa ẹ̀ mi kankan mi láti medically yìí mọ nǹkan kan tó ń jẹ́ bẹ́ẹ̀ nǹkan kan ò sì ṣe. ṣé ẹ tilẹ̀kùn ṣọ́ọ̀bù. mo ti pẹ́. ní tí mo wò yìí. bẹ́ẹ̀ bọ́ tẹ̀gbà ọmọ ẹ̀ bá ń tó mọ̀ mí dáadáa tó bá kanlẹ̀kùn ẹ̀ yẹn sí. nígbà táwọn ọkùnrin máa tó sí mi gan nígbà tí ń lọ ìyá túdì àtẹ̀lé máa mú èèyàn tó bí márùn-ún dání àjọ máa ń sọ̀pọ̀ ni o. Màámi ọmọ ẹni tó bá tọ́jú ọmọ ẹ̀wà gbádùn wọn torí pé ńgbà tí n bá decide pé mo fẹ́ rí màdé tí mo fẹ́ kí n bímọ fóun. màá wá dọ́ta sílẹ̀ láàrin àwọn ọmọ yẹn. inú kò ń ṣe gbogbo gbà o. ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó rí láyè mójútó àwọn ọmọ tó kọ́kọ́ bí ọkùnrin màá ṣe àbọ̀ ìjọ bàbá màá ṣe ìjọ ìyá ó ní láyè fún wọn ó ní ọ̀tá àwọn yẹn ń sìn wọ́n mọ̀ pé torí táwọn èmi ò ní láì fún gbà yẹn so ń sìn kò sí ní tí mo fẹ́ tán kí n tó bẹ̀rẹ̀ gan ti mọ̀ àkọ́bí mi sìn ti pé 40 ó fẹ́ ṣe bẹ́ẹ̀ ó fẹ́ ṣe bẹ́ẹ̀ di ẹ̀yà ńlọ bẹ̀ kò ń gbọ́ àánú mo rí gbà. bọ́ àwọn ọmọ ò pè yín nígbà kọ̀ọ̀kan pé mọ́mí ṣe ẹ̀ ní ṣe tẹ́yìn wá sọ fún wọn pé ó dáa o mi ò ṣe. àwọn gan ọ̀rọ̀ wọn ọ̀rọ̀ wọn kéré ńgbà tí bàbá wọn kú so èmi àti wọn lájọ ń kóra wa kiri tájọ ń ṣọ́ọ̀gù. àtúnrí kankan mú bẹ̀ ṣe ti gbọ́. ọmọ òde kì í pẹ́ dàgbà tó bá mójútó wọn tó tọ́ wọn dáadáa tó fún wọn time Ọlọ́run wá gbádùn wọn. fún gbogbo àwọn abiyamọ mo lérò wípé ẹ ti gbọ́ lẹ́nu senior abiyamọ of Nigeria kò dìgbà téèyàn bá dé wíìgì kó tó gba sáà ni o àwọn senior abiyamọ rèé nígbà tó bá ń sọ fún yín pé ẹmọ yẹ ọmọ àti ọmọ yìí tí wọ́n bí láti inú wọn àti tí wọ́n gbà tán ìrírí ni. kòkòrin ńlá la fi máa ń dáná lé wa. kòkòrin ńlá bíi 40 inches ṣe ti gbọ́ kí wàá la wa ń bá ká ẹ jẹ́ ká gbìyànjú láti mójútó àwọn ọmọ wa nítorí pé àwọn ọmọ yìí ní ọ̀la wa ẹ ní sọ pé torí pé bàbá ẹ̀ gan rìn lọ kí bàbá ẹ̀ gan má kú àmọ́ kó má sí ń bẹ̀ ìwọ gbìyànjú àti ṣèyá àti bàbá bóyá kò ní pè yẹ lọ́jọ́ alẹ́ àmọ́ tẹ́ ẹ bá neglect àwọn ọmọ yàrá ní ìgbà tí ò sí ìyá tí ò sí bàbá wá rà àwọn àgbàlagbà kan tó yẹ pé wọ́n ń tàràkà
lọ́jọ́ alẹ́ àwa máa béèrè pé ṣán bímọ ni ṣé ẹni tí ò bímọ yẹn ṣé kò tó ọmọ ló yẹ kẹ́ máa béèrè lọ́wọ́ wọn. èyí ni a fi máa dágbére lórí ètò yìí, ká má dágbére fún ikú, ká má dágbére fún àrùn. mo lérò pé gbogbo ẹ̀yin tí a jọ wo ètò Oyinmomo yìí, gbogbo ẹ̀yin tí ẹ bá jẹ gbádùn ẹ̀ gẹ́gẹ́ bí ẹ ṣe máa ń ṣe, ẹ bá mi lọ sí comment section, kẹ́ bá mi kí mọ́mì síbẹ̀, ẹ bá mi ṣàdúrà fún wọn nítorí pé àbíamọ ni wọn, a rí agbọ́ àdẹ̀bà bẹ́ẹ̀ bó ṣe wà nìyẹn. orúkọ tèmi Oyèpadà Olúwadámilọ́lá Ọmọbanire, ká tó fi ìdùnnú àti ayọ̀ pàdé níjọ́ mìíràn. ẹ rántí pé mo máa ń sọ fún yín, tí Ọlọ́run bá gbé ìwọ sípò, o mọ reason tọ́lọ́run fi gbé ẹ sípò yẹn o, ìwọ máa ṣe ẹ́ ní àò. nǹkan tó kàn máa ń dùn mí ni wípé àwọn ọmọ tí ó mọ̀ dí ìyá máa jẹ, nítorí pé wọ́n ti fi anyhow tiẹ̀ o ti fi kó bá àwọn tó kó wá sílé ayé tí wọ́n jẹ́ àwọn tó wà wá. nítorí ẹ̀ la ṣe máa sọ pé tọ́jú ìwà ẹ o, èyí tí ò bá jẹ lénìí ó lè jẹ́ ọmọ ẹ ló máa jẹ́ lọ́la o, kí ló wá fẹ́ kọ́ ọmọ ẹ jẹ. ó yẹ kó máa rókè lọ́kàn èmi àti èmi náà gbìyànjú tèmi o, àmọ́ mo fẹ́ fi eléyìí dúpẹ́ lọ́wọ́ yín pé ní gbogbo ọ̀nà ní gbogbo ibi tẹ́ bá rìn sí, ọkọ̀ ọba àdá ọba kò ní ṣá yín lẹ́sẹ̀. ó dìgbà.